béèyàn bá gẹṣin nínú gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tó tún jẹ́ aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú APC ilẹ̀ Yorùbá àti aṣíwájú ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Ògùn ìyún Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà báyìí, ó dájú pé ẹṣin náà kò lè kọsẹ̀ láéláé o. Yàtọ̀ sí àyájọ́ ọdún márùndínlọ́gọ́rùn-ún 85 years tí Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tó tún jẹ́ aṣíwájú fáwọn oníròyìn lórílẹ̀‐èdè tó ṣẹ̀ṣẹ̀ ṣe, níṣe ni bàbá náà ló máa ṣe aṣọ lójú eégún ìwé ìtàn ìgbésí ayé ẹ̀ èyí tí wọ́n pè ní My Life in the Public Eye, èyí tí Yorùbá ẹ̀ túmọ̀ sí pé ìgbésí ayé mi ní inú òṣèlú àti lójú gbogbo ayé. Inú gbọ̀ngàn ilé ìtura Èkó Hotel and Suites tó wà lágbègbè Victoria Island lÉkòó, iná ti ṣe ìfilọ́lẹ̀ àti ayẹyẹ ìṣíníṣọ́ lójú ìwé My Life in the Public Eye tí ó jẹ́ ti ìtàn ìgbésí ayé Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, ṣùgbọ́n tó jẹ́ pé níṣẹ́ náà máa ń rọ̀jò owó lé bàbá yìí lórí, tó sì jẹ́ pé àwọn gbajúmọ̀ olówó Nàìjíríà ni wọ́n yẹ̀ sí nígbà tó ń gbé owó kalẹ̀ èyí tó jọ ọ̀pọ̀ èèyàn lójú. Ó ní gbajúmọ̀ olówó ilẹ̀ Ìjẹ̀bú ni tó ní iléeṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Globacom ìyún olóyè Mike Adenuga Jr. Inú máa gbé òbítíbitì owó sílẹ̀ fún ìwé ìtàn Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà. Mike Adenuga tí àwọn ọmọ ẹ̀ méjì ìyẹn àwọn ọmọbìnrin ẹ̀ tó ń jẹ́ Oyíndàmọ́lá àti Bella Disu tí wọ́n ṣojú fún, wọ́n kéde pé bàbá àwọn rà wọ́n pé ìwé ẹyọ kọ̀ọ̀kan àwọn yóò rà ní mílíọ̀nù mẹ́wàá náírà, àti pé ìwé 10 ni bàbá àwọn ní káwọn rà wá nínú ìwé náà, èyí tó túmọ̀ sí pé 100 mílíọ̀nù náírà ni Mike Adenuga ló ra ìwé Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà. Ṣé àwọn eléyìí kì í ṣe lọ kábọ̀? Wọn kì í sì ṣe àwọn olówó tó ń fẹnu ra nǹkan tí wọ́n fẹnu sọ nǹkan tí wọ́n lè ṣe. A gbọ́ pé Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà níṣe ló ń rẹ́rìn nítorí mo mọ̀ pé ó dájú owó náà yóò tì wọ́n lọ́wọ́ láìpẹ́. Yàtọ̀ sí Mike Adenuga tó gbé 100 mílíọ̀nù náírà 100 mílíọ̀nù náírà kalẹ̀ fún ìwé Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tó jẹ́ 10, gbajúmọ̀ ọkùnrin tó lówó jù gbogbo Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ ni Alhaji Aliko Dangote. Òun náà gbé owó sílẹ̀ o, 50 mílíọ̀nù náírà èèyàn 50 mílíọ̀nù náírà inú òun náà gbé sílẹ̀ láti ra ìwé My Life in the Public Eye tó jẹ́ ti Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà. Ní báyìí níṣe ni inú Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà ń dùn ó, táwọn èèyàn sì ń kí kú oríire káàkiri gbogbo Nàìjíríà àti káàkiri àgbáyé.